Madam. Madam. Yes. A fẹ́ jẹun. Okay, mò ń bọ̀. Ṣó débẹ̀? Oúnjẹ yẹn yàtọ̀, ara lẹ́fẹ̀ẹ́já gbígbẹ yẹn dá. Thanks for the delicious lunch. Kò tọ́pẹ́. Ja, báwo ni ètò nípa owó àná? Mo ti san owó Daniel, ó kù ti bàbá Kẹ́mi. Ṣùgbọ́n mo rò pé ká ní sùúrù díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ machine tẹ̀sọ̀ yẹn. Kí ló dé? Ẹ jẹ́ ká yanjú resumption àwọn ọmọ náà. Then. Oh, ìgbà wo ni resumption? Next week Monday. Honestly, mi ò rántí nígbà tá à ń discuss lánàá. Mo fẹ́ kí a discuss ọ̀rọ̀ Kẹ́hìndé. Ó wá rí mi lọ́fíìsì lónìí. In fact, owó tó wà lọ́wọ́ mi ò tó nǹkan kan and mi tí understand bí mo ṣe máa ṣe. Are you listening to me at all? Ẹ máa sọ̀rọ̀ yín, mò ń gbọ́rọ̀ yín. Fact. Mo ti yó. Ẹ ti yó. Èyí wù mí o. Kí nìyẹn? Irun tẹ́ di náà ni. Mo rò pé ẹ̀ ní notice irun tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe ni. Kí ló ṣe mí tí mi ò ní notice?
You look beautiful. ẹ ṣé o. Ṣé a lè fọwọ́ kàn? Why not? Bet pẹ̀lú owó ni o. Kò sí problem. Ó dáa. Owó ni. Ah. ṣé ẹ rí aṣọ yìí lọ́rùn mi tẹ́lẹ̀ rí? mi ò rò bẹ́ẹ̀. èwo ni kí nìyẹn tẹ̀ ṣe nǹkan tuntun kẹ́tẹ̀ má lè appreciate. ọ̀rẹ́ mi jẹ́ ìyá fún ẹ jèrè ìyá fún àwọn tó lè appreciate. mo jẹ́rìí ẹ̀. Nípa mi.